tọ́ kínní onílọ́dọ̀ ṣèjì tọ́ kínní onílọ́dọ̀ àwọn àfáà yìí onílọ́dọ̀ àwọn àfáà tọ̀hún kí wọ́n tó kéde wípé tọ̀ àwọn òrí gàwátì mọ́ gàwátì ti kú. La ilaha illallah. kó tó di pé gbogbo kálukú gbọ́ pé wọn ò rí mọ́ kálukú wá ń wá rọ́. falyabudu rabba hadhal bayti alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. bí ọkọ̀ tọkọ̀ kan bá ń bẹ níbí nísìn tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ntíjọba wa ó sọ síbẹ̀ sínú ọkọ̀ yẹn kò tó kọ́ọ̀pù tí mo mú lọ́wọ́ yìí tí a bá sọ sínú ọkọ̀ yẹn wọ́n mọ̀ bí wípé kí ló ṣẹlẹ̀ láti bí ọdún mẹ́wàá nínú ọkọ̀ yìí gbogbo ẹ̀ ní ó gbé jáde. tó bá rìpọ́ọ̀tì ẹ̀ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá transfer rẹ̀ bí wọ́n bá fẹ́ kára yóò máa rí lórí tẹlifíṣàn kankan wọn wo gbogbo tó ṣẹlẹ̀ nínú ọkọ̀. àwọn agbé ọkọ̀ lọ́wọ́dọ̀ àwọn ìjọba wa ọkọ̀ wa ń bẹ̀ ń bẹ̀ bí adigbanaku. a máa nímọ̀ jura wa lọ a máa nípò jura wa lọ ṣùgbọ́n ẹnikẹ́ni nínú wa ebi ò gbọ́dọ̀ pẹ́ nìkan. falyabudu rabba hadhal bayti. àkọ́kọ́ ojúṣe ìjọba ní ní. alladhi. àwọn ìjọba nàìjíríà àwọn kì í ṣèjọba èṣù ni wọ́n èṣù. wa amanahum min khawf. gbogbo wọn yányán gómìnà nù wọn ni kánsílọ̀ nù wọn ni ààrẹ nù wọn ni sẹ́nitọ̀ nù wọn ni gbogbo àwọn kanṣu nù wọn èṣù ni wọn èyí tó ṣe pé bí wọn bá wọnú oko wọn ò boko ọ̀hún jẹ́. falyabudu rabba hadhal bayt. nàìjíríà ò níjọba ètí jẹ́ gọ́ọ̀mẹ̀ntì àti ẹ̀mọ́. at'amahum min ju'in wa amanahum min. lórí eléyìí la máa wá ṣètò bó o lè bí o ṣe ní pa wọ́n níbẹ̀ yẹn bó o lè bí o ṣe ní pa wọ́n níhìn bó o nìyà o ṣe ní jẹ wọ́n níhìn òun là kọ́kọ́ nítorí pé bí ebi bá ti wọnú ikọ́ ni ní ẹ̀kọ́ tó burú. falyabudu rabba hadhal bayti. bébí bá pọ̀. alladhi at'amahum min èyí ó yẹ hànà olè ó pọ̀ ọ̀dájú ó pọ̀. àfi ká má fara nira wa gbogbo nǹkan yányá bàbá ní ó di dandan ká lóúnjẹ bẹ́ẹ̀ ló wá rí láàrin ìjọba àwọn èèrà gbogbo ìlú tí gbogbo ìsà àwọn èèrà ní ìlú kọ̀ọ̀kan nìyẹn wọ́n lọ́ba níbẹ̀ ọba wọn ń bẹ nínú ilé òun ò ní jáde àfọjọ́ tó bá fẹ́ yan fanda. falyabudu rabba hadhal bayti. àwọn kankan lọ́ba tiwọn. alladhi at'amahum min ju'in. àwọn àwúrò ègbè ọlọ́ba tiwọn. àwọn ikán wọn lọ́ba tiwọn. àwọn oyin eṣinṣin oyin wọn lọ́ba tiwọn. wọ́n sì ní àwọn aránṣẹ́ tí wọ́n rán bébí òṣè ní ìparáàlú. falyabudu rabba hadhal bayti. kálukú sì mójú tẹ́tí ẹ̀. àwọn ọmọ at'amahum àwọn òṣìṣẹ́ tí wọ́n jáde. wa amanahum min. àwọn èèrà ìránṣẹ́ wọn bí wọ́n bá jáde wọ́n ò máa fi imú ni wọ́n fi máa mọ bí oúnjẹ bá wà wọ́n ò máa fi mú fílẹ̀ káàkiri
wọn ò máa fi múfilẹ̀ káàkiri ibo ló ń jẹ wá bó o lè bí o ṣe ní para lé. فليعبدوا رب هذا البيت wọ́n bá sì kí ló ń jẹ الذي wọ́n sì bàbàrà ara wọn. أطعمهم من wọn àkàrà wọn láyà. جوع. wọ́n sì mọ ló ń jẹun bí a bá wọn ilẹ̀ wíwọ̀n tí wọ́n ń wọ̀n á ní ni wọ́n fi mọ iye ìrà tó lè gbé yìí rẹ̀. الله iye ìrà tí ó gbé rẹ̀ wọ́n mọ iye ẹ̀. àwọn ìrà ní í ṣe yìí o ìrà ní í ṣe ètò bébí òṣè nípa ìlú fún àwọn kòkòrò. àwọn tí ó wọlé ti wọlé àwọn yìí náà wàá sọ wípé ìrètí ń bẹ ń bí 40 ìrà ẹsẹ̀kẹsẹ̀ àwọn kan ti lọ bí a bá wá 40 ìrà ni àwọn tí yóò wá fún wọn ní 100 ìrà. ẹ̀yin 40 ẹ̀yin ni ẹ gbé ẹ̀yin 40 míì ẹ pínra yín ẹ máa rìn lọ wájú ẹ máa rìn lẹ́yìn àwọn máa rìn lọ bá bá rìn lọ wájú bá bá rìn lọ wájú wọn ò tún padà wá wọn ò tún padà wá àwọn tí wọ́n gbé wọn máa gbé díẹ̀díẹ̀. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àwọn 40 yẹn àwọn ogún máa rìn lọ́wájú wọ́n máa rìn bọ̀ sẹ́yìn àwọn ogún kan wọ́n tẹ̀lé wọn àwọn 40 míì tí wọ́n ń lọ lọ́tún tí wọ́n ń lọ lọ́sì àwọn kan ń bẹ nínú wọn tí wọ́n gbé àpòrò lọ́wọ́ bámbáńgbóúnjẹ náà bọ̀ ẹni ọmọ ádámà bá tẹ̀ tó ṣe léṣe àwọn èèrà ẹgbẹ́ wa tára ń bá ní oògùn wo la máa lò fún wọn tí wọ́n fi lálàáfíà. Allahu Akbar. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. nínú àwọn 40 tí a rìn lọ́wájú tí a rìn lẹ́yìn àwọn máa rìn méjì méjì wọ́n máa rìn mẹ́rin mẹ́rin wọ́n ti mú nǹkan lọ́wọ́ ẹni tí ara bá ní nínú àwọn èèrà wọ́n ti tún ní ẹlòmíì tí ó ìwọ kú òǹbẹ máa bọ̀ ìwọ lọ́dẹ gba ẹlòmíì rọ́pò wọn kóúnjẹ yìí ó délé àwọn kan tún wá ń bẹ tíṣẹ́ tí wọ́n ní wípé ẹ máa wo bo ni wọ́n rìn dé wọ́n sì ní tí wọ́n fi ń fóònù àwọn tí lé àti débi báyìí o ẹ fọkànbalẹ̀ wọ́n ní lórígun yìí wọ́n wá ní àwọn tó ṣe pé tí wọ́n táwọn ń ṣe ni wípé àyímọ́ ẹni kẹ̀kẹ́ lè tẹ àwọn èèrà ẹgbẹ́ wa kí wọ́n kú ẹ̀yin ẹ wá ṣètò bí bó olùkú ó ṣe délé tá a ṣe sìnkú èèrà. ẹ ṣètò bókó ṣe délé tí ò ní rá sójú ọ̀nà. bó la ṣe sìnkú èèrà. bó la ṣe sin òkú èèrà. ẹ̀yin kan máa wá sọ fún wa bí oúnjẹ bá dé nítorí a lè ṣòfò ẹ̀mí ká tún ṣòfò oúnjẹ tí wọ́n ń gbé bọ̀. a lè ṣòfò ẹ̀mí ká ṣòfò oúnjẹ o ẹ máa lídìí wọn bọ̀. ẹ̀yin kan ẹ wà fún yẹn. ẹ wà bẹ́lẹ̀ yìí ni. báwọn èèrà ẹgbẹ́ wa bá rá. báwọn èèrà ẹgbẹ́ wa bá rá. kóúnjẹ ó má rà. kóúnjẹ ó má rà. kébi ó má para lé. kébi ó má para lé. ẹ̀yin ẹ wà fún yẹn. ẹ wòye èèrà tí wọ́n ń yàn fún wọn nítorí kébi ó má para lù. فليعبدوا رب هذا البيت ẹ wè tó wọn. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àwọn yìí tí a bá dání èyí tí ó bá dání tètè nínú àwọn èèrà àwọn kan ó gbé dáńgbórúkú èyí tó kàn wọ́n máa gbé bọ̀. wọ́n máa gbé bọ̀. àwọn kan ó gbé
ìyí ara tó ṣẹ́kù wọn máa gbé bọ̀ wọ́n ní àwọn elétò tó jẹ́ tí wòsàn abúlásì náà ń tẹ̀lé wọn abúlásì ń tẹ̀lé wọn ẹ̀rí mi ní tiwọn ní tiwọn. ẹ máa wé tó wọn o níta ń pè níjọba rèé o síbẹ̀ làwọn èèyàn ń ṣe ní Nàìjíríà apara wa tì ara ni wá àwọn tí ń ṣèjọba wọn ní òkan wọn gbogbo dúkìá aráàlú ni wọ́n jókòó lé. فليعبدوا رب هذا البيت èèrà wa yájú wa lọ. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. gbogbo ọpọlọ òwúlò ẹni ó bá ní ọpọlọ pípé jù ní Nàìjíríà wọn máa wá wọn ṣe pa á ni. wọ́n máa wá kú rẹ̀ ni. wọn ò fẹ́ ọlọ́pọlọ wọ́n fẹ́ lọ́pọlọ aláṣeyọrí wọn wá. wọn ò wá aláṣejèrè aláṣedànù ni wọ́n ń fẹ́. فليعبدوا رب هذا البيت. èèyàn bá ní ọpọlọ ní Nàìjíríà ó sì lúwọ̀. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bí a bá wá gbóúnjẹ yìí délé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn oúnjẹ ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ tó ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa pín wọ́n ti ní pléètì tí wọ́n máa fi máa fi sáàfù ara wọn nínú sà wọ́n ti ní àwọn kan sì ń bẹ bí wọn bá ti ń wo oúnjẹ lọ wọn bá ti ń jẹ tiwọn wọn sì máa di ìyí tí wọn gbé lọlé wọn máa jẹ tiwọn lẹ́yìn ó sì máa gbé yìí tó máa gbé lọlé wọn máa jẹ tèrí yìí ó sì máa. tó sì ṣe wípé báwa ti ń wora wa pa tó lórí ilẹ̀ ilé ìlera náà ń wora rẹ̀ pọ̀ ní tó. àwa là ń wò wọ́n ní ríngídín àwọn náà ń ríra wọn ní ńláńlá. فليعبدوا رب هذا البيت. tó ń pè níjọba rèé. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àwọn á tún ní àwọn ìgbìmọ̀ míì tó ṣe wípé oúnjẹ tọ̀la ni ẹ máa wá kalẹ̀ ẹ̀yin ẹ máa wá tòní àwọn kan wá ń bẹ wọn máa wá oúnjẹ ọdún kan tọmọ ádámọ̀ oúnjẹ ọdún kan tọmọ ádámọ̀ ń bẹ nílé àwọn èèrà. Allahu Akbar. ọdún kan ọdún tiwọn ọdún tàwọn èèrà ẹsẹrú tiwa ọdún àwọn yàmùyàmù ẹsẹ tìrú tiwa àwọn yàmùyàmù sẹńtúrì tiwọn ọdún tọmọ ẹdẹ èèyàn tó bá ráyé lò 100 ọdún ni. ó bá wá di wípé ń bá wọn lé ní 100 ọdún bí ìbá sẹni Ọlọ́run ọba bá ṣàánú kò ní dùn rí mọ́. kò ní bẹ́gbẹ́ pé mọ́ ó ti dẹni tí ó mọ yọjú nù lé tí ó mọ gbélé wòran ta. فليعبدوا رب هذا البيت. sẹ́ńtìrì rẹ̀ ti lọ. الذي أطعمهم من جوع kọ́rínù tàwọn yàmùyàmù. وآمنهم من 100 ọdún tàwọn yàmùyàmù lórí ilẹ̀ ẹlẹ́ Ọlọ́run ọ̀sẹ̀ kan tọmọ ádámà ni. Allahu Akbar. 100 ọdún tí wọ́n nu èyí tẹ́mi rẹ̀ tí ò ní lè dìde mọ́ tó ṣe pé bọ́mọ ádámà bá rí ojú kan tó dúró náà ni kò ní lè fò mọ́ bẹ̀ lọ́mọ ádámà ó pa sí. gbogbo eré rẹ̀ ó ti hewu. ó ti pátápátá. فليعبدوا رب هذا البيت. táwọn èèrà wájú bẹ́ẹ̀ lọ. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bí yàmùyàmù bá lo
ọjọ́ mẹ́ta tán yányán láyé ó ti bímọ tí òun náà mọ iye rẹ̀ mọ́. ó ti bímọ tí ọmọ iye rẹ̀ mọ́ ọmọ tí ò ló ń kà. nígbà tí ẹ bá di ọmọ ọjọ́ 5 láyé àwọn ọmọ rẹ̀ ti bímọ lọ tó ná tó ná mọ̀ pé kí ló tún kù ọmọ Gàzálì rè ọmọ Ràhímì tún rè. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. síbẹ̀ èèrà káyínkáyín àwọn wá ní oúnjẹ ọdún kan tọmọ Ádámà ní ládìí ọkàn wípé ẹja máa rìsáàfù oúnjẹ lé nítorí ọjọ́ tọmọ Ádámà bá gbé e dé tí wàhálà bá ṣẹlẹ̀ lókè yẹ̀pẹ̀ ká lè bá àríbi sinmi sábẹ́ yẹ̀pẹ̀ káwọn wàhálà ó máa ṣe wàhálà tiwọn káwa náà máa gbádùn wa yẹn kẹ́ẹ̀. Allah. kọ́ ẹ parí wàhálà èèrà tí ò ní lò ju ọjọ́ 11 lọ àwọn alóúnjẹ ọdún kan máa dámọ̀ nílé nígbà tí yóò bá fi di oṣù kan oṣù méjì mẹ́ta ọlọ́run àwọn èèrà ó máa sọ wípé ọba wa àjẹ́ẹ̀dógún la ilaha illallah síbẹ̀ wọ́n sì ní oúnjẹ ọdún kan máa dámọ̀ nílé bí wọ́n bá ti gbé tí a gbé àgbàdo dé tí a rí yí wọlé àwọn òṣìṣẹ́ kan ń bẹ kíní kan ríngídíngídí tí máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí fi hù àwọn ọmọ wa rí wọ́n mọ̀ yọ ọ́pọ̀ ń bẹ kó má bàa hù débi tí ì bàjẹ́ kó lè ṣe é jẹ fún àrọ́mọbọ́mọ wọn tí ń bọ̀. Allahu akbar. àwọn àgíríkì wọn ní í ṣe léyìn wọn fálẹ́ẹ̀tì àgíríkì ní í ṣe. فليعبدوا رب هذا البيت لا إله إلا الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bí a bá wá rí tán yọ kínní tó lè hù lára ọkà bàbà tán yọ yìí tó lè hù lára ìgbàdo tán yọ yìí tó lè hù lára jéró tí wọ́n yọ yìí tó lè hù látara àwọn èso míì tí ọmọ Ádámọ̀ kì í jẹ bí èso ti ìrorò bí èso ti pàkálà àwọn nǹkan míì tó ń bẹ bẹ́ẹ̀ lẹ́rìsìrìsì àwọn atún ní àwọn ìgbìmọ̀ kan tí wọ́n máa àìsí kìnnìún tí ó kàn máa tutù yìí kó má bàa tún ju. Allahu akbar. àwọn ìgbìmọ̀ yẹn àwọn pọ̀ lọ́kànrin àwọn ọmọ aroka rẹ̀ wọ́n mọ gbanú rẹ̀ wọ́n mọ gbàlàfó rẹ̀ kọjá. wọn ò ní fún un nísinmi kó má bàa wá dúró lójú kan náà kó má bàa ju. Allahu akbar. bí wọn ti ń sẹ́wọ̀n ló ní atẹ́gùn tó ń fẹ́ sí. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bí wàhálà bá ṣẹlẹ̀ lókè ìránṣayé rẹ̀ lọ ni ọba àwọn ò máa yan àwọn olóyè wọn ò kọjá tálíkà àwọn náà bọ̀wọ̀ àwọn ọba wọn ò fìyà jẹ wọ́n fẹ́ràn wọn. níjọ́ míì ọba àwọn ìrálẹ́jọ́ lójú kan tí ó fọ́ lójú kan tó ṣe pé ojú kejì ojú kan ò rí náà ọkàn yẹn síbẹ̀síbẹ̀ òun ní wípé ṣé ìwọ lọ́wọ́ àjọba wa ìwọ olójú kan ó jọba wa wọ́n gbà náà ni. níjọ́ míì olórí gbogbo àwọn èèrà ó lè jẹ́ pé amúkùnrin tó mọ̀ sí. wọ́n sì máa fún lọ́wọ́ rẹ̀
wọn ò ní wádìí bó lọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́. فليعبدوا رب هذا البيت n tá n pè níjọba rèé. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. torí àsìkò ojúṣe kejì ó náà ní ètò ààbò. ètò ààbò nílùú. ààbò ojúṣe ìjọba nínú ìlú bí abẹ́rẹ́ bá sọnù abẹ́rẹ́ bó ti kéré abẹ́rẹ́ ọ̀pọ̀rọ̀ abẹ́rẹ́ yìí tí wọ́n fi rán aṣọ yàtọ̀ fábẹ́rẹ́ tí wọ́n fi ń ṣe àpò yìí tí wọ́n fi ń ṣe ìdọ̀họ́ tó kọ́ abẹ́rẹ́ ìránṣọ níwọ̀n ni tó bá sọnù bíjọba bá fẹ́ wá wàláhì wọ́n rí. wọ́n rí ojúṣe wọn ni. ẹ wá wo iye èèyàn tí ń sọnù ní nàìjíríà tá a rí mọ́. ẹ wo iye èèyàn tí ń sọnù ní nàìjíríà tá a rí mọ́ tí ó sì nígbà tí ó gbó. ọlọ́run ló mọ iye ẹni ó sọnù lónìí. ọlọ́run ló mọ iye ẹni ó kú lónìí tí wọ́n mọ wípé ẹnìkan kú síbi báyìí ẹ lọ lè wò owó tó sì lọ́mọ tó lóbìnrin tó lẹ́bí tó lára enílé ọlọ́nà tó lọ lè kú sẹ́gbẹ̀ẹ́ gọ́tà. La ilaha illallah tó ṣe pé ń gbò bá wú tán bámú ó lè jẹ́ bíjọ́ kàánú làwọn ẹbí ò tó wá rí i pé bí báyìí ni o bọ́lọ̀ ń bá ṣe ń rí rí tó bá mérí bọ́ bọ́lọ̀ mi bá sì ti kú nísìnyìngbà tí ẹ bá dìrọ̀lẹ́ ẹ̀ ní bẹ́rí mọ́ ẹni bá pamọ́. ọ̀hún eré ilẹ̀ kọ́kọ́ ní rí mọ́ ṣàdíngbò bá wá di ní ìdájí ọ̀la tẹ́ bá jí ẹ̀lẹ́mọ́ bá pa apó òsì lẹ̀ kọ́kọ́ ní bá máa ń nídìí apó ọ̀tún apó òsì ni èṣù máa ń lò. apó òsì lè ṣù lò. falyabudu. falyabudu rabba hadhal bayti. àyà ìrà balẹ̀ láti rìn. alladhi at'amahum min ju'in. lẹ́yìn aago méjìlá. وآمنهم من خوف. lẹ́yìn aago méjìlá wọ́n wá gbọ́dọ̀ nìkan ṣe kúkúkúkúkú tá ń bẹ ọdẹ àtọ́ jáde ọkọ̀ kọ́ lẹ̀gbọ́lẹ̀ ná. èèyàn mélòó ló lè taná yàrá rẹ̀ sùn pé kó taná kó wọ́n sì sùn. ẹnu ntí òjò taná kì í ṣe kó wọ́n wà gbádùn oorun ẹnu wípé bí lágídígbò bá dé kó lè bá rí bí lọlẹ sùn fókútọ wọn wo bo ni. nsasi. ntí òjò kálukú tanná mọ́nù. ní nàìjíríà lẹ́nìí ẹni ó lè máa jáde lọ láàárọ̀ tó lè búra kó wọ́n wọlé lálẹ́ òsì mọ́. ọlọ́run tó tó àti bàdé. nígbà tí gómìnà ti ń dàwátì. tó tó rẹ ọlọ́run. senators. tí a ti ń wá sẹ́nitọ̀ tí tán tó ń fi aṣọ dí sẹ́nitọ̀ lẹ́nu pé tó bẹ́ẹ̀ bá fẹ́ rí mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ọba àlú. odidi ọba àlú wọn ń gbé àwọn àpè bẹ́ẹ̀ bá fẹ́ rí 50 mílíọ̀nù sẹ́yìn náà gbọ́ ohun rẹ̀ sọ̀rọ̀ kí wọ́n gbọ́ ohun wà gbáǹpà kọ́ olówó akẹ́ wùrẹ́ mẹ́ẹ̀sì àánú mi o. falyabudu rabba hadhal bayti alladhi at'amahum min ju'in. ẹ̀wọ̀n bí alókàn kí sọ̀rọ̀ ẹ̀ o ọ̀rọ̀ ká bú ẹkún ni ṣùgbọ́n ńgbà tó ṣe wípé ńgbò ṣe wípé bí àgbákò bá ti gbàǹkó á tún máa yan ni lóṣù adé tí fi ń rẹ́rìn. ó ti kárí aburú ti circulate títí tí ò wá sí ẹni rẹ kankan láàrin wa mọ́ kò sálàánú mọ́. bọ́ọ̀ bá lọ́ọ́ láàánú nàìjíríà lónìí ọ̀rọ̀ rẹ̀ yìí wọ̀. ẹnìkan jò ní ọkọ àtìyàwó ní lọ pẹ̀lú àwọn ọmọ wọn ń lọ àwọn arúbìnrin tí ń rọbí wọn ń pè dáko ara mi lọ́wọ́. ìyàwó wọn ń pè mọ́ dúró ọkọ ń pè ká mọ́ dúró bò aláboyún
bó bá ṣe àwa náà ń kọ́ ọkọ bá rìfáàsì ọkọ rìfáàsì. láàrin wípé sẹ́mẹ̀kóru bẹ́ẹ̀ yẹn sì yọ kí ẹni tí ó lọ lè gbé èèyàn tí ó gbé wọn láàrin wípé pẹ̀lẹ́bẹ̀ oníṣẹ́ ń ṣe ẹ́ àwọn sọ́gìsàn yẹn yọ nínú igbó. Allahu Akbar. wọ́n yọ o. ọkọ̀ ń bẹ ń títì àwọn amú wọn rìn wọ́n ní pẹ̀lẹ́ bàbá nínú rí ọ̀gáre ọmọ nàìjíríà. ọmọ nàìjíríà rere ọ̀gáre ó ní problem ọ̀ níyanu. bó ṣe ṣàánú ọmọ ìyá rẹ̀ àwọn náà máa ṣàánú ẹ̀ kò síkú lójú ẹ̀ o kò síkú fún ọ. máìdíà ìyàwó rẹ̀ máìdíà kò síkú lójú rẹ̀ kò síkú lójú wọ ọkọ rẹ̀ ẹnu wípé àwọn ọmọ yín tí ń bẹ ńlẹ̀ yìí tẹ́ ẹ bá fi lẹ̀ ẹ lọ lè ṣe mítìnì èyí La tẹ́ ilaha bá fi lẹ́nu illallah. ọmọ náírà ní òní. èṣù gbà kan La ilaha ọgbà kan illallah. o. kò jù bá náà lọ ebi ń pèsè. èṣù ó jẹun fali abudu. فليعبدوا رب هذا wọ́n bẹ́ẹ̀ di البيت wàhálà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí ilé wọn dàrú. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ìwọ ntí akọ́kọ́ béèrè ní pẹ́tọ̀ bàbá àti ìyá ẹ lọ lè ẹrọ ẹ fẹ́rí korí. ta lè fẹ́ fi ilẹ̀ fésù nínú ẹ̀yin méjèèjì nínú ẹ̀yin méjèèjì. àrí ipá làánú nìyí gentleman àrí pé aláàánú nìyí. irú ẹ̀yin táwọn wá lórílẹ̀‐èdè yìí rè àfẹ́ kíyàwó máa jẹ ọmọ yín bí ìyálẹ̀ fi ilẹ̀ ní tí bàbá ò mọ̀ mójútó àwọn ọmọ bí ọ̀bàdàn fi lẹ̀ ni. tíyàwó máa rán lé àwọn awò dídí àwọn náà lọ lè fẹ́rí korí. korí ìṣòro ọlọ́mọ gbé bá wa. آمين. àwọn ní ẹ̀rí ro ọ̀dọ̀ àkóbúrú ọmọ wọ̀nyí ẹni tẹ́ bá fi lẹ̀ táwọn ní ká fi lẹ̀ ìyá ń pẹ́tọ́ ẹni ẹ bá wí náà ni. ọlọ́run o. bàbá wa ní tó káyọ̀dé ìwọ ni káyọ̀dé wa ní bàá mi lẹ́mi tí mo ní mi bá dàgbà ń wóra bàálù fún yín. La ilaha illallah. La ilaha illallah. ọlọ́run tó tó. La ilaha illallah. فليعبدوا رب هذا البيت ẹ wo bí a lò ó kán. الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. ليعبدوا فليعبدوا رب هذا البيت ẹ wo bí nàìjíríà dé. الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àwọn àfihàn lẹ wọ́n fẹ́ lẹ́yìn lẹ́. aláwọn yọ̀ǹda àyà àwọn sì yọ̀ǹda bàbá àtàwọn yòókù. kọ́ wọ́n máa lọ. ìyàwó adélé ní bàkáyọ̀dé àtirọ́wọ́ yín o tẹ́lẹ̀ fi ọmọ mi sí. ìjẹ́lẹ̀ fọmọ mi. kí ni mo ní òfò ọmọ rẹ ṣe ìwọ wọn kẹjọ dòwò pọ̀ bẹ́ẹ̀ bá jọ dòwò pọ̀ ńgbà tí ó ṣẹlẹ̀ ń pẹ́ má dùn ó ìlú fún kíkún yẹn bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ ìdẹ́lẹ̀ ṣàánú. bàkáyọ̀dé bẹ́ẹ̀ bó bá dowó fún yẹn ní rí iná. لا إله إلا الله.
فليعبدوا فليعبدوا رب هذا ilé wọn dàrú ní bá a ti wí. البيت الذي أطعمهم ẹ wò dọ́gba táwọn من èèyàn جوع ẹ sì wò táwọn ìrà. وآمنهم من خوف. kèsì tí ì dúró kẹ̀tì ìdúró ẹ̀jẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bẹ lókè lókè ẹ̀jẹ̀ yẹn ni wọ́n tẹ̀ kọjá. ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n tẹ̀ kọjá wọ́n yẹ dókè ẹ̀jẹ̀ yẹn ni wọ́n tẹ̀ tí wọ́n fi dókè. ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n tẹ̀ tí wọ́n yẹ dókè. kò sómi àánú lójú wọn.